bá mi wá ìmí ọjọ́ sulfur brimstone burning stone ìmí ọjọ́ lọ́kókúná bá mi dà sínú virgin olive oil tó tóbi original virgin olive oil tá a mọ̀ sí seitun kó ṣèkì ẹ̀ pọ̀ farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé iṣẹ́ wo ló ń ṣe báwo ló fẹ́ lò fi fídíò ìránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680 àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹni tí wọ́n fẹ́ pè wá fún both natural and spiritual abẹ́ nídìí àwọn product wa ẹ WhatsApp wa àbí kẹ́ kọ́ọ̀lù wa lórí +234-810-913-1425 bẹ́ẹ̀ ni ayé ń dàyàn láàmú bẹ́ẹ̀ ni obìnrin mi ń wojú ọlọ́run ọba fọ́mọ ó ti lo oríṣiríṣi nǹkan abẹ́ni tó pé ó ní ọkùnrin tó ní weak erection quick ejaculation low sperm count àbóbìnrin tó ní infertility hypoclatane fibroid 6 period oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ abẹ́ni tó ní cancer cancer diabetics asthma stroke àwọn àìsàn ńláńlá lumbar disc herniated lower back pain gbogbo oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ń dàyàn láàmú abẹ́ni tó forí kókó alátakò tó jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun tó ń rí ìjákulẹ̀ lórí gbogbo nǹkan tó bá dáwọ́lé ó wà ń lo òyìnbó bí aláìṣe ó ń ṣiṣẹ́ bí aláìṣe ẹ kọ́ńtàtì Sheikh Afagba International Limited bẹ́ẹ̀ ni kò síbi tẹ́ wà tá àti lè sẹ́ǹdì nǹkan sí yín ètò àdúrà wà tá a fi kojú pírọ́blẹ̀mù yín fún yín ètò sàárà wà tá a fi kojú pírọ́blẹ̀mù yín fún yín tá a fi yanjú ẹ̀ fún yín ètò ààwẹ̀ wà tá a fi yanjú ẹ̀ fún yín àwọn halal powder wà lóríṣiríṣi tá a máa fi treat kéèsì yín bí sínú láìta látàdẹ ní sick refugee fún yín láti evil world DHL là ń lò láti deliver home and abroad adẹ́nlo GIG logistics náà láti deliver right way lẹ́wà kò sí ìrújú iṣẹ́ tí ó dá sí wa lójú ni bó tiẹ̀ jẹ́ pé wàmọ́ ituminal ilimi ilẹ̀ akọ̀lílan nam mo ní kẹ́ bá mi wá sọ́fọ̀ dice ìmí ọjọ́ kẹ́ lọ kó kúnná bíi powder báyìí kẹ́ wá dà sínú virgin olive oil kẹ́ ṣèkì ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni máa fi pa ara ó lè fi pa ara lálẹ́ kó tó lọ sùn wàá dẹ̀ wẹ̀ lọ́jọ́ kejì ó lè wẹ̀ tán láàárọ̀ kó o fi pa ara ẹ̀wẹ̀ gẹ́tì ẹ̀ o tún lè máa mú ní síbí kan àwọn èèyàn máa wò pé sọ́fọ̀ kí ni sọ́fọ̀ ń ṣe ẹ wo orúkọ tá a pè nínú báíbù brimstone ní báíbù pé ibo ni sọ́fọ̀ ti jáde sọ́fọ̀ jáde látara generation crude oil ó jáde látara gas natural gas and petroleum àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ibẹ̀ ló ti jáde ibi tí wọ́n fẹ́ mọ̀ pé magnet sọ́fọ̀ ìmí ọjọ́ ó lágbára púpọ̀ jù nínú spiritual àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ àwọn àṣàsí tó jẹ́ pé oúnjẹ ojú oorun lè cause wọ́n lè bù síyàn lára tó lè fa skin rashes tó lè fa infection gbogbo àwọn kọ̀ọ̀kan wà tó lè fa làpálàpá síyàn lórí ọmọ pé àwọn nǹkan wọ̀nyẹn wọ́n máa ń bù síyàn lára natural ẹ̀ wà ẹ lẹ́ẹ̀fì rí pé gbogbo àwọn èèyàn tó bá fẹ́ treat bóyá èèyàn ní rashes àbó ní kọ̀ọ̀kan lọ́wọ́ gbogbo oògùn tí wọ́n ṣe àti tòyìnbó àti ti aláwọ̀ dúdú wọ́n máa add sọ́fọ̀ mọ́ ìdí tí wọ́n fi sọ́fọ̀ sí ìmí ọjọ́ sí ni pé ìmí ọjọ́ fúnra rẹ̀ ó dì pẹ̀lú spiritual skin rashes anything spiritual tó bá wọnú life èèyàn kíní agbọ̀ndànù ó ń pa ègún rẹ lórí èèyàn ó ń protect tó yẹ pé evil tó bá bù síyàn lára kò ní dé ọ̀dọ̀ yàn ó ń cover àṣàsí fún yàn bẹ́ẹ̀ ni àti oríṣiríṣi àwọn nǹkan ó rí ìjákulẹ̀ ni ó máa mú bọ́ ni ìmí ọjọ́ kì í ṣe nǹkan tó lè fi ṣeré rárá mú àdè máa mú àwọn kéèsì ẹ̀ wá fún yín àwọn bá a ṣe ń lò so nǹkan tó yẹ pé ó lágbára ni ó lágbára gan fún ẹ̀mí òkùnkùn ibi tí o bá ti fi ìmí ọjọ́ sí irú kíní tó bá ṣe pẹ̀lú ìmí ọjọ́ sìn ibi tó bá gbé sí ẹ̀mí òkùnkùn tó bẹ̀ kó débẹ̀ tested and confirmed ni tí ò ní ìrújú is natural sulfur is natural òun ló ń jẹ́ burning stone òun ló ń jẹ́ brimstone is natural because òun jáde látara crude oil ni a ṣe máa sọ̀rọ̀ nípa crude oil àwọn nǹkan tó bí àtàwọn nǹkan tó jáde látara ẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wà natural ó dẹ̀ wà powerful ó dẹ̀ wà spiritual so mo kàn ní kí n ṣàlàyé lórí sọ́fọ́ kí wọ́n máa wò pé ìmí ọjọ́ a ṣe wá treat life no a ṣe wá treat spiritual gbogbo àwọn spiritual yẹn oúnjẹ ojú oorun mi afarasísì sára infection mi afarasísì ìmí afakurùpá sórí èèyàn afa oríṣiríṣi nǹkan sára èèyàn wàá rí i pé ìmí ọjọ́ látòyìnbó àti kíní àwọn oògùn tí wọ́n ń tà síta sọ́fọ́ wà nú ẹ̀ why tó bá wà into spiritual you will know that this thing is linked. This suffer ó link wọ spiritual world kò ṣeé ṣe ibi tó bá wà ẹ̀mí òkùnkùn ní débẹ̀ a ní knowledge tí màmá mu wá fún yín ẹ mọ̀ pé mo sọ̀kan lánàá mo fi wá kí n wá ṣàlàyé kí àwọn pé ìmí ọjọ́ kẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ìmí ọjọ́ kọjá kẹ̀
ibi tó bá wà ẹ̀mí òkùnkùn ní dé ọ̀dọ̀ ẹ fi fídíò yìí ránṣẹ́ kó jẹ́ káwọn èèyàn ó lè máa mú síbí kọ̀ọ̀kan gbogbo ètò tilẹ̀ mọ́ fún ẹ wàá yà á mọ́gbẹ́ á jáde dànù fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí àlàyé pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n mi ní táìmù tó rí skit tó